Aláròyé máa wí o. Sanwó-Olú ti fọwọ́ sí igbákejì rẹ̀ láti di gómìnà lẹ́yìn rẹ̀. Níbi tí nǹkan dé dúró báyìí lórí ọ̀rọ̀ ẹni tí yóò díje dupò gómìnà nípìnlẹ̀ Èkó nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027, ó jọ pé kò sí iyèméjì kankan mọ́ pé igbákejì gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ dókítà Ọbáfẹ́mi Quadri Hamzat ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC yóò fà kalẹ̀ láti bọ́ sípò gómìnà lẹ́yìn tí Babájídé Olúṣọlá Sanwó-Olú bá ti parí ìṣèjọba rẹ̀, látàrí bí gómìnà Sanwó-Olú fúnra rẹ̀ ṣe kéde ní gbangba pé òun ti fọwọ́ sí i, òun sì ti fòǹtẹ̀ jàn kí igbákejì òun bọ́ sípò agbára náà lẹ́yìn òun. Ìròyìn ayọ̀ tó múnú Hamzat dùn bí ẹni jẹ tẹ́tẹ́ oríire yìí wáyé lọ́sàn-án ọjọ́ ajé Monday ọjọ́ 17 oṣù kẹrin ọdún 2026 nílé ìjọba ìpínlẹ̀ Èkó tó wà lágbègbè Marina lérékùṣù Èkó lọ́hùn-ún. Nínú fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára báyìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, wọ́n ṣàfihàn bí gómìnà Sanwó-Olú ṣe fi tìdùnnú fa ọwọ́ igbákejì rẹ̀ Hamzat sókè tó sì kéde pé ọkùnrin yìí ni yóò di gómìnà lẹ́yìn òun. Bẹ́ẹ̀ làwọn èèyàn tó wà níbẹ̀ ń fò fáyọ̀ tí wọ́n ń hóyè tí wọ́n sì ń pàtẹ́wọ́ léraléra. Lẹ́yìn èyí ni ọmọọṣẹ́ dì mọ́ ọ̀gá rẹ̀ tí ọ̀gá náà sì gba mọ́ra tẹ̀ríntẹ̀yẹ, wọ́n tún jọ fa ara wọn lọ́wọ́ bí wọ́n ṣe ń rìn lọ. Sanwó-Olú tẹ̀síwájú pé ọkàn òun balẹ̀, òun sì mọ̀ dáadáa pé Hamzat kúnjú òṣùwọ̀n láti gbé ẹrù náà nítorí ó ti kọ́ṣẹ́ mọṣẹ́ dáadáa, ó sì ní gbogbo nǹkan àmúyẹ tó fi lè ṣàkóso ìpínlẹ̀ Èkó láṣeyọrí. Tẹ́ ò bá gbàgbé, láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni Ọbáfẹ́mi Hamzat ń lọ káàkiri ọ̀dọ̀ àwọn àgbààgbà òṣèlú nípìnlẹ̀ Èkó nínú ẹgbẹ́ APC láti ṣàlàyé èròǹgbà rẹ̀ fún wọn, tí kó wá wọn sì ń fòǹtẹ̀ jàn pé àwọn dunnú sí i. Lára àwọn tó ti fi àtìlẹ́yìn wọn hàn sí Hamzat ni olórí àwọn òṣìṣẹ́ ọba lọ́fíìsì ààrẹ Tinubu ọ̀gbẹ́ni Fẹ́mi Gbàjàbíàmílà, sẹ́nítọ̀ tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò ìlà oòrùn Èkó Tòkunbọ̀ Abiru, mínísítà tẹ́lẹ̀rí fún ètò ìṣúná owó àti ọrọ̀ ajé Wálé Ẹdùn àti gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ Babátúndé Fáṣọlá. Àmọ́ ohun tó sì ń kọ àwọn èèyàn lóminú tẹ́lẹ̀ tí wọ́n sì fẹ́ mọ̀ ni bóyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fọwọ́ sí i gẹ́gẹ́ bí ipò rẹ̀ nínú ètò òṣèlú àti yíyan ọmọ oyè sípò gómìnà lÉkòó. Ọ̀sẹ̀ tó kọjá yìí ni olórí àwọn aṣòfin ìpínlẹ̀ Èkó Mudashiru Ajayi Obasa ṣíṣọ lójú eégún pé òun ti lọ s'Àbújá, òun sì ti bọ̀, òun ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Tinubu pé Hamzat ni yóò bọ́ sípò gómìnà lẹ́yìn Sanwó-Olú. Àmọ́ bí òmúlòmú kan bá wà tẹ́lẹ̀ bóyá ọ̀rọ̀ náà dùn mọ́ Sanwó-Olú nínú àbí kò dùn mọ́, gbogbo iyèméjì náà ti kúrò níbẹ̀ báyìí pẹ̀lú ìgbésẹ̀ tí gómìnà gbé. Ó ní Hamzat igbákejì òun ni òun yóò fàṣẹ lé lọ́wọ́ lọ́dún 2027 nípìnlẹ̀ Èkó. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.